ẹjúbà fọmọdé. Peters. Peters. Ẹjúbà fọmọdé. Peters. Peters. Mọ̀nàmọ́ná ilé rogún. Peters. Peters. gẹ́gẹ́ bí wọ́n ṣe ń lọ bí pé ibi ni fàájì ibi ló ń gbé ibi ni ìṣe àti àṣà ẹkú máa ń rí pé tó bá jẹ́ nípa ìṣe àtàṣà ni kò sí amóhùnmáwòrán tó ń ṣe nǹkan táwọn ń ṣe ń bí ẹnu kọ́ bó ṣe rí nìyẹn tó bá dẹ̀ ń sọ nípa àwọn àgbààgbà yàrá àgbà olórin eléré tó bá ṣàti jẹ́ àgbàlagbà lórílẹ̀‐èdè wa yàwá ń ṣe kí ni àwọn máa ń gbọ́n wọn lárugẹ torí pé à ń fi àwọn àgbààgbà ṣeré torí pé àwọn àgbàgbọ́ nǹkan tó kù téèyàn ń jẹ léèní ọ̀hún náà ni wọ́n ṣe kí ni lọ́ọ́ ti ṣiṣẹ́ yẹn lẹ̀ tí n bá dẹ̀ ti wà pẹ̀lú wọn ní máa ń dùn torí pé kí ni máa ń kọ́ ọgbọ́n lóríṣiríṣi gan-an. talent tí mò ń sọ ń pa bàbá wa Peter Akànní Akórèdé tí gbogbo àgbáńlá ayé mọ̀ sí Emperor Big Peters ọmọdé. Emperor Peter ti dé o ẹkùn bàbá ọdẹ Pétérù ti dé o ṣùkùṣùkù bámbám mo délé alára wọn ti kọ́ mi lọ́gbọ́n ayé wọ́n yà láàrẹ̀sà wọ́n ti kùn mí lẹ́fun ògo mo dé ọ̀rọ̀ ọ̀gùn àga o wọ́n ti gbé mi gọ̀gẹ̀gẹ́ igi àgùnlá dandan ní káyé mi ogún. mo kí gbogbo àwọn aráàlú wa ní ìpókìbẹ̀kùn èmi àfàtàrí wòran agbẹ́kúdè mẹ́wọ̀n máa fagbada bọ́jú etí ọmọ nígbà owó mìíràn ẹni ó ṣe owó mìíràn ló ṣe òun jẹ mo kí gbogbo yín ẹ kú lé o Emperor Peter Akànní Akórèdé òun ló ń kí gbogbo yín o. ẹ ṣé bàbá mi Big Peters orúkọ òyìnbó padà rí sáré jẹ́ ká mọ̀ bó ṣe wáyé. nísàlẹ̀ ọjà lágége mo wá lọ wo tẹlifíṣàn mo gbé jìtá mi dání mo ṣe rí bàbá àtàlàdé tó ń tùnú jìtá bí tó ti ń tùnú jìtá yẹn lèmi náà bá ranjú mọ́ bá ń wo jìtá mi bá ń bó ṣe ń tùnú ẹ̀ bó ṣe mọ́wọ́ ẹ̀ sórí nígbà tí mo rí tó mọ́wọ́ ẹ̀ tí mo rí tó ṣe wáyé báyìí tí mo ní àṣírí tú mo ní mo bẹ̀rẹ̀ nìyẹn mo ṣe ó dilé lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ mo lọ sí ilé mi lèmi náà bá lọ túnú jìtá yẹn mo sá túnú ẹ̀ ló bá dún bó ṣe ọdún ẹ̀ ọwọ́ ń ta mí mo sá ń ta ọwọ́ sá ń ta mí mo sá ń ta mo ṣe bẹ̀rẹ̀ sí ta jìtá yẹn nìyẹn tí n bá ti bẹ̀rẹ̀ rehearsal láti nǹkan bí aago 8 lálẹ́ ó dàgó 5 ìrọ̀lẹ́ ọjọ́ kejì ìdájí ọjọ́ kejì kí n tó stop àṣẹ ilé tí mo gbà ń gbà yẹn àwọn òkú náà ń ṣe sínú ilé yẹn mo sáré rí pé ilé tẹ gbà ń bo ẹ má bí bò ládùúgbò ní ìsàlẹ̀ ọjà lágége àwọn òkú ló wà ń bẹ̀. òkú náà ń ṣe sínú gbogbo ilé yẹn èmi nìkan sáni láńlọ́ọ̀dù rẹ̀ láńlọ́ọ̀dù mi nìkan ni odidi ilé ńlá mo gbà ní sílẹ̀ 3. ẹ̀yin ò dẹ̀ mọ̀ pé òkú ló sin síbẹ̀. yóò mọ̀ pé òkú náà máa wá sí síbẹ̀ àwọn fámìlì tó nílé Èkó náà wà àwọn Veracruz family òkú náà ń sin síbẹ̀ so ó wá dijọ́ kan ní bàbá sójà kan ó máa ń kọjá lẹ́gbẹ̀ẹ́ iwájú ilé mi lẹ́gbẹ̀ẹ́ ilé mi ní ìdájí ó wá dijọ́ kan ló kan gíláàsì ó kan ilẹ̀kùn ilé mi ó láwọn fẹ́ wá mú gbó ó láwọn fẹ́ mú gbó mbẹ̀ kì í ṣílẹ̀kùn nínú ilé yín tẹ gbà. ọdún kì í ṣílẹ̀kùn no baga náà máa ń pe orúkọ ẹ̀ ńgbà yẹn no baga captain no baga nísàlẹ̀ ọjà gègé n bá ṣílẹ̀kùn ó ní ìwọ ọmọ kékeré yìí fẹ́ ìwọ lòun tájì tá láàrin àwọn òkú ń bì báyìí ibẹ̀ lèmi fi mọ̀ pé àwọn òkú náà ń ṣe síbẹ̀ lọ́wọ́ mú nǹkan tó mú náà bá lọ. àyà mi kọjá but mo ti ní àwọn bámbọ̀ sí mo ti kó mọ́ra ń bẹ̀ àwa 7 la wà ń bẹ̀ mo lọ píìkì wọn nílùú wa mo píìkì àwọn kan ní Èkó mo á bẹ̀ sí píìkì jìtá yẹn bí tí mo ti derive pick yẹn nìyẹn bí tí mo ti derive pick Peters nìyẹn Emperor yẹn nígbà tí mo wà ní school tí wọ́n máa ń ṣe acrobatic kìíní ní group by group èmi àwọn section tèmi ló máa ń win ní wọ́n máa ń pè mí ní Emperor ní school wọ́n á má jí gbogbo ẹ̀ pọ̀ Emperor pick Peters. eré ò láwọn kọ́kọ́ gbé jáde ńgbà yẹn. nígbà tí mo wà ní caterer hotel yẹn ẹni tó ní caterer yẹn òun ṣiṣẹ́ ní Bisco biscuit ní Ìkẹjà ó tún owó díẹ̀ jọ ó ní kí n jẹ́ ká ṣe rẹ́kọ̀dù ó ní bọ̀t kẹ́mi náà lọ owó díẹ̀ wá wọ́n ní kò sí wàhálà àṣà àti owó yẹn jọ mo lọ sí studio a lọ rẹ́kọ̀dù ibẹ̀ ni mo ti ṣe
kọ́ngó lágogo ń ké dùgbẹ̀dùgbẹ̀ ní kèrègbè ń fọhùn kọ́ngó lágogo ń ké dùgbẹ̀dùgbẹ̀ ní kèrègbè ń fọhùn. Peter tún gbé tuntun dé olóhùn ra gógó ìgbẹ́ni mo ti ṣe first record mi first record tí mo jù sáfẹ́fẹ́ nìyẹn ó dẹ̀ wá luckily for me record yẹn tà káàkiri gbogbo everywhere tí lọ́dẹ̀ ìlú òyìnbó ni first LP mi well accepted. àbọ̀yẹ̀ dúró ẹni ó tà dáadáa mọ̀ nítorí àwọn máa ń fẹ́ mọ bó ṣe ń lọ gangan lẹ́nu àgbà nígbà yẹn ṣé mo kó ti yàtọ̀ sísìn bẹ́ẹ̀ ṣe ní rẹ́kọ̀dì tàǹgbà yẹn tó bí èlò tó yẹ mọ̀ gbà ìgbà yẹn ó mà tó kíní ẹ̀ ìgbà yẹn mo máa ra mọ́tò ìgbà yẹn mo máa ẹ bá jẹ́ ká ní experience ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ nígbà yẹn ó lè yọ wọn tán wò ní. ṣé o rí nígbà yẹn 1000 copy la print. Thank you. 1000 copy náà ta print ká tó rówó print yẹn lẹ́yìn ìgbà tí mo ti ṣe rẹ́kọ̀dù ó fẹ́ tọ́dún kan àbọ̀. ọdún kan àbọ̀. bẹ́ẹ̀ ni ká tó rówó ṣe 1000 copies àwọn punch newspaper àwọn ló print record sleeve yẹn tó o bá rí sleeve náà gan ìwọ náà wà á mọ level àwọn punch ń gbà yẹn. ṣé punch tún ń ṣe àwọn ní printing kìíní wọ́n ń gbà. yes ní kìíní ní mongoro. so ní àwọn ọkọ bá ṣe nígbà tá a print 1000 copy yẹn before that 1000 copy àwọn sample tán fún wa ní company àwa ti fi ṣe marketing survey káàkiri kò síbi tá a dé tá a kì í play káàkiri àwọn ọmọ ní rẹ́kọ̀dù yìí dà àti ìrówó ṣe tá a bá lọ play ní party a máa play fún àwọn èèyàn wọ́n sá máa demand fún rẹ́kọ̀dù gbà tó díjọ́ kan tí ọ̀gbẹ́ni wa rówó kún tèmi náà outside show tá a lọ mo fowó kún àgbà 1000 yẹn kò díjọ́ kejì ìjọ́ kan tí Fẹlá wa kọjá wá rí i pé bí òun ṣe rérò náà lọ́gbẹ́ni yìí rérò ní bíbá yìí ó ní láti jẹ́ pé he is a very good person pé òun fẹ́ wá wo show mi lẹ́nu Fẹlá bá yà ó ṣe yà tó wọlé báyìí ariwo ta gèè ní bá pàlù ní bá lọ kí ó ní ọmọ bo ni ẹ mo ní èmi Prof Peters mo ní from Ipokia local government ó ní Iziwi state mo ní Ogun state ó ní alábàjọ ọmọ Ògùn ni ẹ ó ní yes wàá ṣeré fún mi lẹ́ni mo dẹ̀ máa náwó fún ẹ lẹ́ni mi ò dẹ̀ ní náwó fún musician kan títí máa fi kú. ló bá ní wàá pe skipo wàdé ẹni tó ní hòtẹ́ẹ̀lì yẹn ó skipo ó ní lọ́ba ń gbé kíní wá kó òun fẹ́ wúro fún emperor ó ní òun fẹ́ wúro fún emperor kan lọ gbé ògógóró wá ìgò 3 epo pupa obì atari. níbi tẹ́ ti ń ṣeré yẹn náà ló ti ń kọ́ gbogbo yẹn wá. ó ní sọ fún director yẹn kó máa gbé bọ̀ so director bá ṣe jànàjànà káàkiri ó sá wá gbogbo kíní ẹ̀ kan ó wá kíní ẹ̀ kan nígbà tó wá kí ló bá gbédé ló bá ní kí n kúnlẹ̀ n bá kúnlẹ̀ wá bẹ̀rẹ̀ sí ṣe àdúrà yìí Fẹlá bẹ̀rẹ̀ sí ṣe àdúrà yìí ló ń ṣe àdúrà yìí ló ń ta ipò ló sílẹ̀ ló ń ta ògógóró sílẹ̀ ló ń jí àtàrí ló fún sí orí mi ló ṣe gbogbo ẹ̀ wọ́n ní mọ́lẹ́bí lè ní jẹ́ sórí ládùúgbò ń ta gèè níbẹ̀ tó ṣe tán wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ pé òun fẹ́ jó gbogbo àwọn tó wà ní hall pátá gbogbo wọn ló dìde jó ló bá bẹ̀ sí náwó fún mi bólẹ̀ ṣe náwó bólẹ̀. ẹ̀rọ orin tẹ fún wọn gbà yẹn bàbá náà wọn rà létí ó ti ń wọ̀ ó ní orin tí mo kọ tí gbogbo èèyàn fi fẹ́ràn mi báyìí náà ni òun fẹ́ jó bẹ́ẹ̀ ni mo ti kọ ẹjúbà fọmọdé fún so wọ́n wá introduce mi sí wọn pé new star wọn ni wọ́n ní new star wọn ni bá dẹ̀ kí wọn bá ṣe everything bá kúrò mbẹ́ kò pẹ́ ní Sunny Adé gbé rẹ́kọ̀dù jáde kìlọ̀ fọmọdé kó má rìn ní pàdó that was 1974 kó má ṣe ìṣìfara kò gidán lójijì ìgbọràn sàn jẹbọ rúrú so rẹ́kọ̀dù yẹn dẹ̀. ẹ bá mi fóun yẹn gbé bẹ́ẹ̀ ṣe mo fẹ́ kẹ́ tó bá mi gbé lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ṣe lórí.
ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó kó má ṣẹ̀ṣì fara kò gidán lójijì ìgbọràn sàn jẹ́bọ rúrú. ìmàdòrò má ṣe bí rẹ̀ lẹ́dẹ̀ àbálùjẹ́. ẹrú ìbájọba kò má ní kẹ́ni kankan. òwe lẹ́sìn ọ̀rọ̀.